àfiwọ́ ìwọ náà ni. lẹ́yìn yẹn kò sẹ́lómìíràn mọ́. àfiwọ́ ìwọ náà ni. lẹ́yìn yẹn kò sẹ́lómìíràn mọ́. ọba tó ní mi má padà lẹ́yìn mi. ìwọ mo ní aṣẹ̀dá mi. mo ti tẹ́ àdúrà sọ́dọ̀ ẹ̀ màmá jẹ́ káwọn mi ló fi fò. Mandadi tuyadi ile ikalikae demo dayadae kana ayadi Allah Allah Maulana. ẹ jẹ́ kó alẹ́ díẹ̀ sí ẹ má jẹ́ kó pariwo. bí mo ti ṣe ń bọ̀ wálé yìí láti ilé ọlọ́run ọba. àṣekáàbà ni mò ń gbé bọ̀ wá o. Fáláyìnlá bàbá mi Muhammadu Rasulullahi oníṣẹ́ ńlá. àṣekáàbà ni mò ń gbé bọ̀ wá ọmọ láti ṣe. oníṣẹ́ ńlá ló pè mí o pé kí n wá dúpẹ́ fọ́lọ́run ọba o. àwíyé àgbà bí mi ṣe ń darí bọ́ọ̀rẹ́ láti ilé ọlọ́run ọba o. àwíyé wa mi ò tí ì sinmi. Àyìnlá mi bàbá onígbàdúrà ṣe kò mú kó dá máa ló pé mi o. lọ́dọọdún la máa ń gbé kájọ ṣe mọ̀lídì wa. bẹ́ẹ̀ lórí lọ́dún tó lọ. Jímọ̀ àkọ́kọ́ 2024 ìlú Màkàmọ́ ti kí. yóò ráyè wá 2024. Ṣímọ́lídì bàbá mi o. 2025 náà adájọ́ on the 5th January 2025 ní mọ́lídì bàbá mi. Agbìyànjú bí kí n tún físà kọ́ ọlọ́run jẹ. Jímọ̀ àkọ́kọ́ nínú 2025 ìlú Màkàmọ́ ti kí. tí mo ṣe ń bọ̀ wálé yìí ó láti ilé ọlọ́run ọba àṣẹká bá ń bẹ lára mi. àlùbáríkà láàrin ọkọ àti ìyàwó á túbọ̀ máa pọ̀ sí ní lọ́lá ọlọ́run ọba. àṣekú mọ̀lídì ilé yóò Muhammadu Rasulullahi ìyàkú oríire. bàbá onídùnnú gbogbo ìgbà gbogbo àfiwọ́ ìwọ náà ni. lẹ́yìn yẹn kò sẹ́lómìíràn mọ́. latest àdìjọ́ lọ ní. àjọ ń bẹ nílùú kàkà ní latest. ó kú ìtọ́jú mi ó ṣeun gan ni. lẹ́yìn yẹn kò sẹ́lómìíràn mọ́. ọba tó ní mi má padà lẹ́yìn mi o.
ìwọ mo ní àṣẹdá mi mo ti tẹ́ àdúrà sọ́dọ̀ rẹ mama jẹun káwọ́ mi ló fi fo mọ̀dàdí tuyẹ̀dí ilé ìkàlìkẹ́ tẹ̀mú dàyàdà kaná wáyẹ̀dí Allah Allah Maulana. ọlọ́run lè tún kí dání wà tún sí lání. ìlànà fi lè rọ́ṣádì. ẹni ó bá fi mọ̀nà ló ń ráyé gbé. ìmọ̀nà rẹ̀ ìmọ̀nà rẹ̀. ìmọ̀nà rẹ̀ ìmọ̀nà rẹ̀. má sọ mí nù fi mí mọ̀nà oríire. bó ti mọ̀nà má sì mí lọ́nà mọ́ o káyé má sọ pé ṣebí akírun ni. káyé má sọ pé ṣe balasa látún ni o. bàbá ìmọ̀mọ́ lẹ́kí 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 lẹ́kí. ọlọ́run mo ti mọ̀nà má sì mí lọ́nà mọ́ káyé má sọ pé ṣebí akírun ni. fàkàìfàrùn ìtàtẹ̀tì rúkúní wọn àrù ṣàkì fi kábàdì o Allah Allah Maulana. ó lè fìlù sọ̀rọ̀ o ṣáà má jẹ́ kó pariwo. ìkàlẹ̀ yìí ìkàlẹ̀ àwọn onímọ̀ ni ọ̀jọ̀gbọ́n ni wọ́n pè lólórin ọmọ láti ṣe. gbogbo bí kọ́lẹ̀ ti máa rí wa gbogbo òde kọ́lẹ̀ ti máa rí wa àfáà ló bí mi àfáà ni mí. àfáà ló kọ́ mi àfáà ló rẹ̀ mi. Bàmí Àyìnlá Àgbáyé àǹfààní wọn bàbá mi nìyẹn o. No doubt la shakka wala raiba la mahalata fihi. Yadhunnu bina liyasudu lana dununa tabaqati baladi. Bàbá mi ma fowó ra dé. Yadhunnu kalasi tatansuruni fatubukini alawadi. ọ̀tá mi lérò pọ̀ lè ṣe wọ́n ní. ọlọ́run wo ló sọ pé òun gbójúlé. sọ́ba tá ò rí o máa tanra ẹ. mo gbà pé wọ́n là lè ṣohun gbogbo. dá mi lóhùn ayọ̀ kí n rọpẹ́ dá o Allah Allah Maulana. Yadhunnu bina liyasudu lana dununa tabaqati baladi. Yadhunnu kalasta tansuruni fatubukini alawadi. ọ̀tá mi lérò pé lè ṣe wọ́n ní. ọlọ́run wo ló sọ pé òun gbójúlé. sọ́ba tá ò rí o máa tanra ẹ. mo gbà pé wọ́n là lè ṣohun gbogbo ọlọ́wọ́n bá. dẹ́mi lóhùn ayọ̀ kí n rọpẹ́ dá o Allah Allah Maulana. 2025 yìí ti dára kò ní rọ́ nínú.
2025 yìí ti dára kò nírọ́ nínú ànábì náà fi ṣẹ̀ wá lọ́wọ́ ó ṣe ọlọ́run náà fi ṣẹ̀ wá lọ́wọ́ ìròdé eléyìí la máa lọ ó ti dára kò nírọ́ nínú Mustapha náà fi ṣẹ̀ wá lọ́wọ́ oníṣẹ́ ńlá náà fi ṣẹ̀ wá lọ́wọ́ ọlọ́run lẹ́yìn mi ọba rẹ̀ bàbá ayé gbà mí ọ̀tá ayé mi yẹn ò lè rí ó ga gan ó tóbi tóbi yẹn ò lè ọmọkùnrin mi ó tóbi tóbi kò má sẹ́ni tó lè tó alágbára ní ayé àtọ̀run ọ̀kan náà ni kò ní pé méjì mo forúkọ ẹ̀bẹ̀ ọlọ́run Allah Allah dámi lóhùn ayọ̀ jẹ́ ń rọpẹ́ dá ọlọ́run ọba Allah Allah Maulana. Èmi mo bọ̀rọ̀ tí mo bọ́ lọ́hùn sọ ọlọ́run èmi àti ẹ̀ àti ìdíjọ sọ tí mo ṣe wí bá mi fàṣẹ sí tèmi ni ó gbọ́ má ṣe gbọ́tọ̀ tá mi. Èmi mo mọ ọ̀rọ̀ tí mo bọ́ lọ́rùn sọ ọlọ́run wá tètè dá mi lóhùn. Èmi mo mọ ọ̀rọ̀ tí mo bọ́ lọ́rùn sọ. Ọlọ́run wá fàṣẹ dá mi lóhùn. Èmi mo mọ ọ̀rọ̀ tí mo. Ọlọ́run wá tètè dá mi lóhùn. Èmi mo mọ ọ̀rọ̀. Bàbá Láyìnlá ní máa bọ̀ wá lórí pẹpẹ. Èmi mo mọ ọ̀rọ̀ tí mo bọ́ lọ́rùn sọ. Èmi mo mọ ọ̀rọ̀ tí mo bọ́ lọ́rùn sọ. Ọlọ́run wá fàṣẹ dá mi lóhùn. Èmi mo mọ ọ̀rọ̀ tí mo bọ́ lọ́rùn sọ. Ọlọ́run mi mo wá dúpẹ́. Ọlọ́run mi mo mọpẹ́ wá. Ọlọ́run mi mo wá dúpẹ́ o. Ọlọ́run mi mo mọpẹ́ wá. Torí ìwọ lọ́ba tó ń ṣe tàná Allah. Ìwọ lọ́ba ṣó ń ṣe tèmi lọ́wọ́lọ́wọ́. Ó dájú pé a ṣe tọ́lá. Kò sáṣetì nínú ọ̀rọ̀ ẹ o Allah. Ọlọ́run mi mo wá dúpẹ́. Ọlọ́run mi 2025 yìí ti dára. Àyìnlá àgbáyé alásàlátù ló ṣẹ̀ wá lọ́wọ́. Allah ìwọ lọ́ba tó ń ṣe tèmi. Ó dájú pé wà á ṣe tọ́lá. Kò sáṣetì nínú ọ̀rọ̀ ẹ̀ Allah. Ọlọ́run mi mo wá dúpẹ́. Àmì Àyìnlá onígbígbàdúrà ọ̀rẹ́ oníṣẹ́ ńlá. Bí Muhammadin bí Muhammadin bí Muhammadin. Yá máa yù ìbú Muhammadan bushiraka. Láfíìlì bàrí yàtì fọ́dínú ìlàkà. Bàmí má fowó rà dé lẹ́kí. Imam Abdul Hafiz bàbá ní lẹ́kí. Lẹ́kí. Bàbá ọlọ́kọ̀ tuntun. Bàbá ọ̀rà àsálàtù ló gbé wá fún bàbá ànábì ti gbé dé o. Lẹ́kí. Imam wà ní lẹ́kí. Bí Muhammadin 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 bí
بمحمد بمحمد بمحمد. علي مسيرة وطيبة مسرية ليزور قبر الهاشمي يا محمد لما فشى رياه في أكنافيا وتكمش حجاتنا ومحمد قدرت أن أعمل دموع أموابلا شوقا إلى هذا النبي محمد أقسمت بالرحمن ما لي من فصل إلا هو حب النبي محمد إن قيل لي ماذا يشوقك في الورى فأقول إني عاشق لمحمد تبا لمن يابى اتباع طريقه يأتوا قربته هنا وكذا قد ألف الورى مثل النبي محمد ما في الورى مثل النبي محمد بمحمد 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 ó ti sọ pé sọ́ọ̀lì aláàmù ọmọ tó wá sọ́ọ̀lì aláàmù ọmọ yá sí ànábì táwọn orí táwọn jẹ̀rán ẹ̀ sọ́ọ̀lì aláàmù ọmọ tó wá sọ́ọ̀lì aláàmù ọmọ tó wá sọ́ọ̀lì aláàmù ọmọ yá sí ànábì táwọn orí táwọn jẹ̀rán ẹ̀ sọ́ọ̀lì aláàmù. Rọ́sí sọ́lí aláàmúhàmàdọ́ ṣékù TikTok sọ́lí aláàmúhàmàyásí ànábìtà orí bàjẹ́rán ẹ̀ ṣàlékún ìtẹ́ fọmọ àmínà sọ́lí aláàmúhàmàdọ́ sọ́lí aláàmúhàmàyásí ànábìtà orí bàjẹ́rán ẹ̀ ṣàlékún ìtẹ́ fọmọ àmínà. Sheikh Abdul Qadir Al-Yarasi ẹ jẹ́ kó wálẹ̀ díẹ̀ sí kó má pariwo rárá nítorí Ọlọ́run ọba Al-Yarasi àfonímọ̀ tó pọ̀ ọ̀rẹ́ mi dáadáa yàmá yóò ibù Muhammadan Bushiraka láfìlì bàrí ìyá ti fọ́ọ̀dì lọ ìlàkà yàmá yóò ibù Muhammadan Sàdákà. Bàbá wa Khalifa Sheikh Abdul Qadir àwọn ni wọ́n kọrin yẹn tó ti wá kárí ayé. Anta Sa'idu wala Sa'ida siwaka. Ara lè wájà o àlìyá dábí. Ṣé o kà máa lòdì ní mi àlìyá dábí ló bí gbogbo wa o. Bàbá onímọ̀ tó pọ̀ ni mo sì ń gbá. Àfonímọ̀ ló kékeré. Orin àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe tán fi mọ̀ mí kárí ayé. Ògo àgbáyé ni mo pe tẹ́tù rẹ̀. Lálùbáríkà bàbá alájí àgbà Ọlọ́run fi gbígbàdúrà sí. Ó fàlùbáríkà sí iná bá mọ̀ mí kárí ayé.
yẹ̀gàn kúrò kó tún fi kún àwíyé orin ṣàlàdé wá kéré. olórin àwọn onímọ̀ akọrin gbẹ̀sìn ga Ṣọpẹ́yẹmí wá kéré. tó bá dọ̀dọ̀ bàbá Láyìnlá Muhammadu Rasulullahi àwíyé náà ń gbọ́ Dr. Ìmọ̀dára ṣàlàdé wá kéré. ọ̀jọ̀gbọ́n akọrin gbẹ̀sìn ga bàbá Aláàjì àgbà nínú ogun àgbáyé Dr. Ìmọ̀dára ẹ ṣe transfer. àwíyé ọ̀tọ̀ ní fàárí ìkànnì pé ọmọ àdíyàdàbí làmọ́dà òkè òyànjú ọ̀rọ̀ lẹ́nu mi dáṣáká. àwọn onímọ̀ náà ṣẹ̀ wá lọ́wọ́ ní 2025 Dr. Ìmọ̀dára èèyàn ti Alágúnsí ìmọ̀mọ́ ọmọlé Abdullahi Afisi bọ̀rọ̀kìnní èèyàn ti bàbá gbà ọmọkùnmi bàbá wa ní Lẹ́kì ẹ ṣeun ẹ kú ìnáwó wa àlìgàmáwí olólùfẹ́ mi ni hello ladies and gentlemen hello ladies and gentlemen àlìgàmáwí ṣe mọ̀ pé mi ṣẹ̀ṣẹ̀ dé ni ó yẹ ká sálámọ̀ sáwọn tiwa hello ladies and gentlemen hello ladies and gentlemen àlìgàmáwí gbogbo Muhammadu Rasulullahi pátá ni mo kí o. Bíntu Rasulullahi ajá Fatima ajá Mariama Bíntu Rasulullahi ọmọ màmá mi àjọ ń jọmọ lọ́dọ̀ ìyá wa Alimanaratu Rashida Manaratu Daril Hikima ẹ kú oríire àtúbọ̀ máa dára sí ni Bíntu Rasulullahi mi ọmọ oníṣẹ́ ńlá Saida Mariam kú oríire olólùfẹ́ Ànábì kú oríire ọmọ Muhammadu kú oríire olólùfẹ́ Muhammad kú oríire ó ní wàá máa yọ ibù ní wàá máa yára ní. جنتي لخلدي بلا بهتان إذا هنني خليفة تيجاني موهبة من أحمد الأدنان نقرما ó ní kí dọ́là máa lọ lórí yẹn Sheikh Ibrahim bàbá tó bẹ́ẹ̀ wọ́n tún jù bẹ́ẹ̀ lọ bàríyá múná bàríyá múná. Mariamuna Alikaola ki Mariamuna Asenegali Mariamuna Ale Abukori Mariamuna Anehiriri Mariamuna Alikaola ki Mariamuna 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 tún sọ wípé nígboro Mẹdínà àwọn ń gbádùn Mẹdínà tún kálá o àwọn ń gbádùn lọ́dọ̀ Ṣéhù Bàrámọ̀ o àwọn ń gbádùn. Okay, hello ladies and gentlemen hello ladies and gentlemen. Twenty 25 yìí ti dára gan ni Olúwa ti fà mí gbígbàdúrà ràn mí kí n tó dé ni mo ti mọ̀ gbàdúrà tèmi ti gbà o. ọdún yìí ọdún ayọ̀ mi ni ẹ máa kí mi kú oríire ẹ múra sílẹ̀ ìkí mi kú oríire 2025 yìí ọdún tèmi ni ọdún ayọ̀ mi ni o. ẹ máa bá mi sílé máa ra mọ́tò máa kọ́lé kéwú máa kọ́ mọ́ṣáláṣí ọmọ ọ̀fáà ni mí gbogbo nǹkan ló máa padà sípìlẹ̀ akọ́mọ ní kéwú ni wọ́n ní ilé wa kò fi ń kọrin ní.
kọ́ máa ní kí ó ní wọ́n kí ó ná kọ́ wọn nínú ilé wa mi ò mọ̀ pé òun ò kọrin ọlọ́run wá bá mi ṣeun àwọn àfáà ni mo ń kọrin fún orin ta fi yẹn mọ̀ lẹ́kì ta kì í fi bàbá máa fowó ráde ta fi yòǹbó ànábì orin gidi ni mi ò sí nínú olórin táwọn ọ̀nà torí mi ò kọjá àyè mi orin ta fi yòǹbó ànábì orin gidi ni orin ta fi ń tọ́ ní sọ́nà orin gidi ni ta fi ń sún létò orin gidi ni ta fi ń pèpè ṣẹ́sìn orin gidi ni o lọ́gbọ́n ni mi látòkè délẹ̀ kò sí kọ́kú kọ́ níbẹ̀ orin gidi ni orin àwíyé àwọ̀dà orin gidi ni o orin àwíyé àwọ̀dà orin gidi ni o ta fi ń káwọn onímọ̀ orin gidi ni mo fi kí ṣéwù kámọ́lì orin gidi ni o ṣéwù ádámà orin gidi ni àfi kí bàbá lágbàdì orin gidi ni àfi kàjàgbé àmàdà orin gidi ni o àfi ṣéwù sàláàtì orin gidi ni àfi kí ṣéwù bàrámà orin gidi ni ṣéwù abdul kọ́dìrì orin gidi ni ṣéwù amada tìjàní orin gidi ni àfi kí bàbá lówóró orin gidi ni àyìnlá kún fáyàkùnù orin gidi ni. àwíyé olórin olóye pẹ̀lú ọgbọ́n ẹ̀bùn màlẹ́yà ability ìpín kọ́ wo tọ́ba láwọn kọrin ó jiyàn pé irọ́ ṣùgbọ́n lọ́n ló mọ ta ó ṣe láàrin iṣẹ́ àníyàn bí tó bí mi máa ní pé káwọn fi mí sìn lọ́hùn àgbáyé ló jẹ́ ká tètè mú mi lọ sílé kéwú àníyàn bí tó bí mi máa ní pé káwọn fi mí sìn lọ́hùn àgbáyé ìdólùpèpè sínú ẹ̀sìn òtítọ́ kí n mọ̀nà kí n tún lè fi yan mọ̀nà ṣàrẹ́ ní kíkọ́ lánìyàn tó bá dé nígbé ọlọ́run la ó fi ṣe nípa èmi ò ní kọ́ kátìkàtì orin ìbẹ̀rù ọlọ́run la fi ń kọ́ tọ̀dọ̀ iná màlíya málùbí níyà iṣẹ́ pẹ̀lú àníyàn tó yọ ìṣe. Abdullahi Infinity yóò ṣe Ọlámilékan mo kíyè bàbá ó ṣe kò ní tán lọ́wọ́ ẹ̀ ò máa ṣe o kò ní tán nídìí ẹ̀ ò máa ṣe o Abdullahi Infinity yóò ṣe o bọ̀rọ̀ kìíní bàbá ìmọ̀mọ̀ lọ́mọlé ṣètọ́jú àyè gbà mí yá ọmọkùn mi kò ní bàjẹ́ àtúbọ̀ máa dùn sí ni iná màlíya málùbí níyà iṣẹ́ pẹ̀lú àníyàn tó yọ ìṣe. mo tún ní ọ̀jọ̀gbọ́n ni mí àwíyé àgbà orin tán ń wí ìmọ̀ àtòyé la fi ń pèdè ìfẹ́ nú bọ́ àfààní mi torí ilé ìmọ̀ làbáyé bàbá mi bọ̀rọ̀ kìíní bàbá ìmọ̀mù lọ́mọlé tó bá ti rí wọn ó ti rálá bí Ajíbọ́lá Abdul Wasi Pasuma. Hello ladies and gentlemen, hello ladies and gentlemen. Allahumma rabbana rabbana atina hasanatan fid dunya ìwọ máa ló lè ṣe ṣọlẹ fún mi ní kíá kí n bá lè lẹ́nu ọ̀pẹ́ wá fún mi lálùbáríkà. Iguanu sọ̀fà ń sọ̀rọ̀ ọ̀rọ̀ o. Ẹ jẹ́ kó má pariwo nítorí Ọlọ́run ọba. Ẹ jẹ́ kó wálẹ̀ dáadáa. Ìmáàmù bọ̀rọ̀ kìíní bàbá mi, ìmáàmù lọ́mọlé àfá mi. Iguanu sọ̀fà mò ń bọ̀ wá. Ẹ jẹ́ kí bàbá mi, bàbá lọ́yọ̀ọ́. Ajíṣe bí Ọ̀yọ́ láàrin.
Ọ̀yọ́ kì í ṣe bí ibà bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan. Ojú pàṣẹ kẹrẹmọ́dé ọmọ àti bàbá mi. Ẹgbọ́n ta ló ń yájú sọ̀yọ́? Ẹ filẹ̀. Ìbàdàn kì í ṣe ní àrífín láéláé. Ibi kọ́ láti máa fèsì yẹn. Khairun min ijabati sukutu. Ká má pọ̀ lọ́bọ̀ jáwúra ẹja máa ṣe tiwa lọ. Ike wa ló sọ̀fà. Àwọn igi wa nù sọ̀fà. Igi wa nù sọ̀fà. Igi wa nù sọ̀fà. Àfàgbà nígbàjà ẹ̀kí igi wa nù sọ̀fà. Àjù méje lọ. Ọjọ́ méje náà ló ń bẹ nínú ayé. Àwọn olólùfẹ́ ànábìrè àwọn àfáà náà kóra wọn jọ. Wọ́n pe wa wọn ní kí wá nù sọ́fà. Àwọn ọmọ ìyá tó mọ́ iná òun fi ti àtún àmọ́nù òbèrò bí i. Fàṣídínà òun dá o. Ìkí wá nù sọ́fà. Àwọn ìkí wá nù sọ́fà. Ìkí wá nù sọ́fà. Allahumma Rabbana àtiná asànà tàn fi dúná ìwọ màá ló lè ṣe ṣọrẹ fún mi ní kíá kí n bá lè lẹ́nu ọpẹ́ wá fún mi lálùbáríkà. Lálùbáríkà sọ̀rọ̀ mi ọlọ́run iṣẹ́ mi máa di ìṣẹ́ ọba ńlá. Káyọ̀ mi máa bá di ìbànújẹ́ kọ́nà mi má ṣe dàrú ọ̀rọ̀ mi. Ládùn kó pàpọ̀ tún pẹ́. Níbi ọdún àtọ́lágbé. Àkànní lukú mọ́nà. Àgbáyé mi mú rí tádọ̀ o. Táíwò Àṣàní. Ìkíwánu sọfá o. Àpèrú mú rí tàlà. Àlìwáyé. Gbogbo ìkíwánu sọfá o. Wọ́n ti fi kéwú lọ́lá. Wọ́n ti fi gba ìkárí ayé. Wọ́n ti fi kéwú fẹ́yàwó. Wọ́n ti fi bímọ rere o. Àlùbáríkà sọ̀rọ̀ mi ọlọ́run. Àlùbáríkà. Ṣẹ̀ṣẹ̀ jẹ́ ṣé mo dúpẹ́ o. Àlùbáríkà. Ṣẹ̀ṣẹ̀ jẹ́ ṣé mo dúpẹ́. Àlùbáríkà. Ajílùkù mọ̀nà mi Hamza. Àlùbáríkà. Àjọṣe tàwáfù nílé ọlọ́run. Àlùbáríkà. Mo gbádùn tàwáfù tẹ́ mú mi ṣe. Àlùbáríkà. Ẹ̀kí Sky Sage. Àlùbáríkà. Àjì Ànúmúra Travel Santos. Mo bá di tàwáfù tẹ́ mú mi ṣe. Lukumanu Hamza o. Ó sọ pé èmi lọ́lọ́run mo ní Muhammad. Ìsìlámù lẹ̀sìn wa. Allah Allah Rabbuna. Sky Sage. Allah Allah Rabbuna. Bàbá ti tó mi ládòjú kan. Alikuriya ni màlá gbójúlé. Allah Allah Rabbuna. Allah Allah. Ajilukumana sọ pé Ayatullahi àmì ọlọ́. Ayatullahi. Ayatullahi àmì ọlọ́. Ayatullahi àmì ọlọ́. Kẹfà mi ní kàìláyé. Dàgbàna ìwàlíyàtọ̀ láàárọ̀ máa ń dàzó. Fífúradì mi dànà Ayatullahi àmì ọlọ́run. Ayatullahi ta'ala. Ó sọ pé Sálàdé wá kéré ní oko kéré. Àgbà mi ọ̀jọ̀gbọ́n nínú olórin Àwíyé.
Jésù Jamiu ọmọ àwọn ẹni ọlọ́run ọba. Àtúbọ̀ máa dára sí ni o. Jamiu ọmọ àwọn ẹni ọlọ́run ọba. Wọ́ládùnlé ọ̀lẹ́yà ìyọ̀mọ̀ àwọn ẹni ọlọ́run ọba. Àṣọ dára kákú rẹ̀ níbí ni. Torí ìjọ tàbá fẹ́ ló bí o. Àwọn ẹni ọlọ́run ló bí wá lọ́mọ àti dúpẹ́ ayé ọpẹ́ ti yan. Bàbá Mọ́fowádé ló bí wá lọ́mọ. Ìmámù Lẹ́kì ló bí wá lọ́mọ. Bàbá Aláìlá ló bí wá lọ́mọ. Bàbá Aláìlá ló bí wá lọ́mọ. Àyìnlá ó ní gbígbàdúrà. Àlìhúdà ló bí wá lọ́mọ. Bàbá Aláìlá ló bí wá lọ́mọ. Bàbá Àlìhúdà ló bí wá lọ́mọ. Olólùfẹ́ Ànábì ló bí wá lọ́mọ. Bàbá Lásálátù ló bí wá lọ́mọ. Jẹ́ ká wo fàdà ẹ̀ ká wo bó ṣe rí. Bàbá Aláìlá ó ní gbígbàdúrà. Tẹ̀gàn kọ́ bàbá ju bàbá lọ. Ṣéèkù Ahmadu Ali Mukutaru. Ó dùn mọ́ mi bọ́lọ́hún mi ṣe kọ́. Ọmọ bàbá Àlìhúdà òkú oríire. Akóredé ọmọlá òkú ìnáwó wa. Alájà Bálíkísù mi kọ́ńvẹ̀. Ọmọ bàbá Àyìnlá. Ọlá tó yà Bálíkísù. Mo fi kí gbogbo jàmọ́ Muhammadu Rasulullah ní ti ilé tó kó ẹ̀yìn yá wa. Sọlá Sùsà ti àgbè gbogbo wa. Mùkútárì àgbè gbogbo wa. Òǹkà tọdún yìí ó tún lágbára púpọ̀ gbogbo wa la fọ́. Èrè gbígbàdúrà kọ́ ló máa fi dùn gbogbo wa. Ọlọ́run má dùn wá ní dáadáa sàlátù gbogbo wa. Bàbá Ṣéèkù Ahmadu Ali Mukutaru. Wọ́n ní dúpẹ́ fún gbogbo Muhammadu Rasulullah Global Family pátápátá. Tímíládì Rasul 2025 tá a ṣe lọ. Ẹ kú ìnáwó ẹ kú ìnára. Muhammadu àgbè gbogbo wa. Gbogbo Muhammadu Rasulullah ní ti ilé tó kó. Ẹ kú ìnáwó ẹ kú ìnára. Àsálátù àgbè gbogbo wa. Ànábì ànáwó owó sí gbogbo wa. Gbogbo tọrọ kọ́bọ̀. Náírà mílíọ̀nù dọ́là tàná. Ọlọ́run á fi dá padà ládìgbélé àdìgbélé o. Ṣẹlẹ̀ yọ lọ́n lówó. Ọlẹ́rẹ̀ ò kì í ṣàpamọ́ ohun tó ń ṣe. Ẹnu pọ̀. Ẹnu pọ̀. Ìwọ náà gbé mòlídìí rẹ lọ sí Lẹ́kí ní Monarch. Kó lọ ṣe níbẹ̀. Ìbò lẹ́nu pọ̀ ní lọ́dọ̀ o. Wọn kì í gbé Gẹ̀ẹ́sì. Àyìnlá ló tó bẹ́ẹ̀ jẹ́ ó máa yé wa. Bàbá Àyìnlá ẹ̀yin náà lẹ tó bẹ́ẹ̀ ó ti yé gbogbo wa. Tó bá gbà a kàn máa lò ẹ mọ̀ gbà ni ó sọ pé ẹnu pọ̀. Ìwọ náà lọ sí Lẹ́kí. Gbé mòlídìí rẹ lọ sí Lẹ́kí. Kó kójọ mọ́ ẹ lọ. Kó tó sọ pé ẹnu pọ̀ jẹ́ ó máa yé. Ànábì ló tó bẹ́ẹ̀. Báyìí la ṣe ń ná. La fi ń gbà nípele Alájà Bálíkísù Awẹ́ni. Ọmọ Àyìnlá kún báyà kùnú bàbá mi.
Bùkárí kún fáyà kùnú mi ò ọkọ ìyàwó tuntun. Ọkọ Sùlíyàtù oyè péjú oyè wọ̀ bàmí kún fáyà kùnú ọkọ ìyàwó tuntun. Ayá ìlàlẹ̀ Mádínátì ẹ máa dorí kòdò bàmí kún fáyà kùnú àti máa gbọ́. Ìjọ Muhammadu Rasulullah ìjọ gidi ni Sheikh Isa Bukhari kún fáyà kùnú kú oríire ọkọ Sùlíyàtù Sùlíyàtù. Ẹ kọ́kọ́ Sùlíyàtù Sùlíyàtù. Ẹ bá ń kọ́kọ́ Sùlíyàtù Sùlíyàtù. Oyè wọ̀ Sùlíyàtù Sùlíyàtù. Ẹ bá ń káyà àlùbáríkà àlùbáríkà. Ayọ̀lá àlùbáríkà àlùbáríkà. Ayọ̀lá àlùbáríkà àlùbáríkà. Tàbí lèrè ó gbẹ̀kọ́ tó pọ̀ àlùbáríkà. Àbí nílèrè ó gbẹ̀kọ́ tó pọ̀ àlùbáríkà. Ló fi dáyà ló fi dáyà ló fi jáyà kún fáyà kùnú kún fáyà kùnú. Torabi nílé rọ́pẹ̀kọ́ tó pọ̀ ló fi ń jáyà kún fáyà kùnú ló fi ń jáyà kún fáyà kùnú. Bàmí Àyìnlá Muhammadu Rasulullah ní bàbá ọkọ Sùlíyà ó pẹ̀kọ́ tó pọ̀ ló fi jáyà wọn nílé gbígbàdúrà ilé gbígbàdúrà ló fi jáyà wọn nílé gbígbàdúrà ilé gbígbàdúrà. Bóyá sọ pé aláwíyé àmọ́dà aláwíyé àmọ́dà. Ọpẹ́yẹmí àmọ́dà Ọpẹ́yẹmí àmọ́dà. Aláwíyé àmọ́dà aláwíyé àmọ́dà. Òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́lá òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́lá tó ń forí ṣe wàásù tó ń forí ṣe wàásù. Aládé ń forí ṣe sítífáì ó ń forí ṣe sítífáì. Àwíyé àgbà pọ̀ àwíyé àgbà pọ̀. Alálàdé òkèrè láyé alálàdé òkèrè láyé. Alósọ̀pàlàdé bíntín alósọ̀pàlàdé bíntín. Mádàlóhùn onítọ̀hún ṣe lára ni onítọ̀hún ṣe lára ni. Bóyójú onítọ̀hún fọ́ bóyójú onítọ̀hún fọ́. Mo wá wo ṣe ọlọ́lá ńlá mo wá wo ṣe ọlọ́lá ńlá. Láláwíyé àmọ́dà láláwíyé àmọ́dà. Wá wo ṣe ọlọ́lá ńlá wá wo ṣe ọlọ́lá ńlá. Láláwíyé àmọ́dà láláwíyé àmọ́dà. Gómìnà tó kéde lẹ̀ gómìnà tó kéde lẹ̀. Torí pé ọmọ gbé síbẹ̀ torí pé ọmọ gbé síbẹ̀. Aláàjì tó gbé síbẹ̀ aláàjì tó gbé síbẹ̀. Àwíyé àgbà gbé síbẹ̀ àwíyé àgbà gbé síbẹ̀. Ẹ kọ́kọ́ láti fásù ẹ kọ́kọ́ láti fásù. Bàbá fọlọ́nṣọ́ mi àmọ́dá fọlọ́nṣọ́ mi àmọ́dá. Bàbá Aláìdé ọba bàbá Aláìdé ọba. Abúmọ̀náràtù Abúmọ̀náràtù. Ẹ̀ka mi dàmọ̀ Náràtù ẹ̀ka mi dàmọ̀ Náràtù. Bóyá mi lẹ́ni táwọn ti rò pé kò lè ṣeun rí. Ọpẹ́yẹmí lẹ́ni táwọn ti rò pé kò lè ṣeun rí. Láàrin ọ̀rẹ́ ṣe náà má fi mí ṣe yẹ̀yẹ́.
bàbá wa. Kí ló jẹ́ rí bẹ́ẹ̀? Torí nígbà yẹn wọ́n ṣàwọn ẹ̀ ní máa ń ṣe. Ìgbà táwa nílé kéwú, àwọ̀ mi nígbà yẹn wọ́n ṣàwọn ẹ̀ ní máa ń ṣe. Mi ò lè jáde bá sọkọ̀ ògbẹ́. Ó jẹ́ àárọ̀ kò kí n máa tọ̀sán. Ṣùgbọ́n nísànyí o, àwí àgbà nísànyí, aṣọ tó wù mí mò ń fi sára. Ẹ̀wẹ̀ lulẹ̀, ẹ̀wẹ̀ lọ́kàn. Èmi tá sọ pé kọ́tà kan fìrà tùpà. Lóṣòyẹmí sọ́dà ìtọ́nà ẹ̀ ṣeun. Lóṣòyẹmí ó bàbá alábẹ́bí. Ó mọ dùnú wá nígbà tí ó sì dùnú. Ó pa mí lẹ́rìn nígbà tí inú mi ń bàjẹ́. Ó dáre tí padà sínú ayé mi. Ọlọ́run mi ní olè ní ọgbà yẹn náà. Ìmọ̀mọ̀ Lẹ́kì. Àyìnlá dìbò pọ̀ lọ́wọ́ mi. Àyìnlá dìbò pọ̀ lọ́wọ́ mi. Àyìnlá kún fàyà kùnú bàbá mi. Ṣé Sùláìmọ̀nà Òṣòyẹmí. Bàbá onígbàdúrà làbá mi. Bàbá tó rí ìmọ̀lẹ̀ kò dọ̀wọ́ bò ó. Ó tọ̀nà ìmọ̀lẹ̀ kárí ayé. Aláìlá kún fáyà kùnú bàbá mi. Olólùfẹ́ Àyìnlá Ṣékù Amadu Mukutaru bàbá mi. Àyìnlá kún fáyà kùn ló gbìn fí Àyìnlá. Muhammadu Rasulullah sí mi nínú. Àwọn náà ni wọ́n fi ìfẹ́ Muhammadu Rasulullah inú mi o. Àyìnlá Ṣékù Amadale Mukutaru. Àyìnlá ní púpọ̀ lọ́wọ́ mi. Mo yá bímọ, mo yá sọ́lá Àyìnlá. Akọ́yọ́lá Amada ló ń jẹ́ Àyìnlá. Mo fọlọ́hun ṣọ́ kó máa bá àwọn ènìyàn lọ́jọ́ orúkọ. Ẹni tó bá fẹ́ kọ́ máa yóò jọ ló máa ń fún lórúkọ rẹ̀. Mo bímọ, mo wá sọmọ mi ní Ahamadul Mukutaru. Àyìnlá mo fọlọ́run ṣọ́. Mo fẹ́ kó fi gbígbàdúrà jọ bàbá mi òmù ọmọdún ọ̀sùlù láyé bàbá rẹ̀. Kó náà máa ṣàṣàlátù kí. Mo fẹ́ kó jẹ́ àfá. Ṣùgbọ́n kó má dàbí àwọn alálùfà alátẹnujẹ àwọn ọ̀lẹ tí wọ́n lè ṣàdúrà mọ́. Àyìnlá irú ilé iná lè jọ tó bá fẹ́ ṣàfá. Dàbí Muhammadu Rasulullah onígbígbàdúrà. Tọ́ba lọ lẹ́ńtẹ̀ láǹfà kò ń ṣerú tàyìnlá. Jẹ́ kájọ lọ nínú ìrìn àjò ọjọ́ méje. Kájọ ṣe kún fáyà kùnú bóyá o lè gbé Gẹ̀ẹ́sì. Gbogbo wa tá ń tẹ̀lé yín ládùúgbò wa dẹ̀ ń gbà Muhammadu Rasulullah bàbá mi. Ó ní nánú nánú bí àyè má tìlì wùdé. Ó ti yẹ wọn onímọ̀ tó ń bẹ níkàlẹ̀ yìí o. Tábì ìwòlì mari fún yìí. Mari fún tó bá ti tẹ̀ lólórí èèwọ̀ ká sórí rẹ̀. من تبع ذا سعد يسعد. نحن شخص من أئمة الهدى. Alájà Mansuratu ìyá Fáídà àyà Àlùbáríkà
alájà Mansuratu ìyá Fáídà bàbá ọ̀tá ń gbé mi débẹ̀ ní Saudi ó ń jáná sí fún bàbá wọ́n láwùyé àgbà ó ń jáná sí bí ẹni bó ti ń jà tẹ́lẹ̀ ni mo ní tán jẹ bí mi àfáàní mi mo kàn fi ń kọ́ ọ̀rin ni nọ́ọ̀sì ni mo kọ́kọ́ já káàkiri wájà múra òṣùlù láìláyà tàṣáṣù ìbẹ̀rẹ̀ ayé mi nọ́ọ̀sì ni mo kọ́kọ́ já káàkiri mo já fálábì mo sì tọ́fà àfá mi ọlọ́run fọ́rúnkẹ́ alábí aláwìyé súnà ọmọ sí súnà ọmọ ibi oníyàwó síbi olókù bá ṣe máa ń káàkiri nìyẹn tí máa ń jáná sí fún wọn mo já fáfá mi o ají àmàdá alimubarakwa ìdẹ́sàfẹ́ aláwìyé làǹfà mi tó kọ́ mi ní kéwù àwọn ni mo kọ́kọ́ jáná sí fún mo já fún bàbá àgbà alágbèéní amírùlẹ́wọ̀n ìsínà fítorí kọ́tìlíkọ̀ ìdírí yàtì tó ń bẹ nìbàdàn tiwa mo jáná sí fún wọn látọ̀ wá sọ páwọn alálùfà nílé kéwù àfà mi kú nìbàdàn mo bá gbà lọrin lọ mo tún lọ tẹ̀síwájú nínú kéwù lọ́dọ̀ bàbá Ṣékù Kamaludini Aliadavi ajánásí àgbà nínú fọ́sílù tiwa Sálí Sáìtì Dáíyà tó fi dórí ìdádí. Dábàdé Súmúrà ẹ bèrè àfa mọ́gàjì mo jáná sí fún wọn dáadáa. mo gbà kí ó ní Súmúrà mo tún ṣe lẹ́sìn lọ́dọ̀ àfa mi Abdullahi Ajídàgbà bí mo ṣe jalè oríire káàkiri nìyẹn lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run ọba. kátó sọ pé mo lànà Ṣékù Sùláìmánà òṣì òye mi kún fàyà kùnú mo jáná sí fún wọn dáadáa. bàbá wa ibi Mahmood akéwkéwé mo jáná sí fún wọn dáadáa. nọ́ọ̀sù tí mo já fákéwkéwé kan yìí ló sọ pé ìdá akẹ́rọ̀mọ́ rahamanu abidjanbirisi bàdáhùn yẹkùndé ẹni màkàlù kò yá ó máa yọ inú mo jáná sí fún wọn dáadáa. bàbá wa ibi Mahmood wọ́n ní àwíyéwí kó yé wa Ṣékù Sùláìmánà kún fáyà kùnú lórẹ́ borin lára mi náà ni máa kọ́ ọba fi ìran ẹni ó lè kọrin máa kọ́ mo jáná sí ìfún wọn dáadáa kò dẹ̀ lè tán lára ọmọ ọba kó mọ́ kù dànsá kí kò tiẹ̀ tán bàbá yóò dára nù gbogbo ìgbà la fi ń kéwù ilé kéwù náà ti bí mi lọ́mọ mi ò ní bójú àwọn bàbá tó bí mi lọ́mọ jẹ́ a sì ń kéwù sí ni a sì ń kéwù lọ ni bàbá yìí la kún fáyà kùnú Muhammadu Rasulullahi tó da lásán láti àgbáyé lẹ́nìí wọ́n ti ṣe ń tọ́jọ́ ọ̀rọ̀ èyí rí wọ́n ti ṣe kọ̀ sí dàrí kó tó wá di pọ́ńdà lálùfà àgbà o ẹ má jẹ́ ká gbàgbé abẹ́ àti lọ kúlù ṣe yẹ̀rìjì òun ìlàsílẹ̀ gbogbo nǹkan ló máa padà sí ìpìlẹ̀ ọlọ́run kọ́ wọn láàyè la ṣé Muhammadu Rasulullahi èròǹgbà mi ọlọ́run bá mi mú wọlé àṣẹ lọ ó wù mí kí n nílé kéwú ní ńlá mo fẹ́ máa wọnú kíláàsì kọ́mọ ní kéwú pẹ̀lú àwọn àṣà tíṣà tábàgbà síbẹ̀ ni kéwú aláwìyé kò gbọ́dọ̀ ṣòfò dànù lára wa mélòó la lè fi kọrin tán kọ́lọ́wọ́ la Ṣékù Muhammadu Rasulullahi tó ti ṣe fún ọlọ́run ṣe bẹ́ẹ̀ fẹ́mi gan ṣe mí látọ́ni sọ́nà nínú ayé ṣe mí lóní gbígbàdúrà nínú ayé. ìdí kéwù ni ó gbá lámì sí ìdí ìmọ̀ ni ó gbé kàrámọ̀ ká ọlá ìmọ̀ lóhùn mi kàálà bá a ṣe sí.
ṣọlá mímọ́ bíi bàbá ní lẹ́kì Highlander tó pinnu nídìí iṣẹ́ mímọ́ náà ni bàbá ò ṣe gbájú bàbá Máforadé international nínú àwọn alálùfáà ni wọ́n ti London dá Amẹ́ríkà nídìí iṣẹ́ mímọ́ ni o owó èmi náà bẹ́ẹ̀ kí máa gbé mímọ́ kiri bí tàwọn bàbá ní kálẹ̀ o bàmí Àyìnlá Sheikh Suleiman wọ́n ti gbé mímọ́ wọn rè lu ọba bàbá tún bẹ ní Saudi lọ́wọ́lọ́wọ́ iṣẹ́ Kùránì náà lọ jẹ́ o ìdí kéwú ni ó gbọ́ lámi sí ìdí ìmọ̀ ni ó bá ń gbé kàrámọ́ká ọ̀la ìmọ̀ ló wù mí tààlà fàṣẹ sí dùnìyà náà àṣánà tán àyà àtúnà àṣánà tán yẹlẹbẹ tí àwọn bá làwùrà kíkẹ́wù máa parẹ́ nílé wa nílé aláwìyé kí láwa ní máa parẹ́ pẹ̀lú orúkàn jíní bàbá máa parẹ́ nílé àfà wa. àfà ló bí mi ó tó mi ní fàárí láyé ẹni ọlọ́run ló tọ́ mi ó tó mi ní ọ̀rọ̀ gidi ni. Adélé olówó abówó bá a ṣe délé ọlọ́rọ̀ ta bọ́lá ọ̀rẹ́ mi tẹ̀lé mi kárẹ́lé wa bèrèlé aláti ṣe bèrèlé aláwíyé tóyìn tẹ̀lé mi kárẹ́lé wa ayé àfáwọn onímọ̀ ò lẹ́lẹ́gbẹ́ ṣọlá kan tọ́lá Kùránì kò sí ọlá ọlọ́run tí yóò lè pín ní. Ọlọ́run ti gbà mo ti wí mo ti sọ fọlọ́wọ́n ọba ó dẹ̀ ti sọ fún mi pé òun ti gbà 2025 yìí ọba máa ṣe bẹ́ẹ̀ ó ti gbà wọ́n ti gbà ó ti mú wọn lé àṣẹ ó ti gbà ó ti gbà ó ti mú wọn lé àṣẹ. ọlá bàbá ìmọ̀mù ní Lẹ́kì ọlá bàbá àgbà Máforadé o. Àlífàtúlì kan dirí yàtì bàbá wa àgbà Máforadé bàbá wa mọ̀mù ní Lẹ́kì ọlá yìí níwájú ọlọ́wọ́ ọba ó ti gbà ó ti gbà ó ti mú wọlé àṣẹ ó ti gbà ó ti gbà ó ti mú wọlé àṣẹ. ó ti gbà ó ti gbà ó ti mú wọlé àṣẹ. ó ti gbà ó ti gbà ó ti mú wọlé àṣẹ. bàbá ìmọ̀mù ní Lẹ́kì wọ́n ló ti mú wọlé àṣẹ lọ. ó ti gbà ó ti gbà ó ti mú wọlé àṣẹ. ṣéwú àfíìsì ní Lẹ́kì wọ́n ló ti mú wọlé àṣẹ lọ. ó ti gbà ó ti gbà ó ti mú wọlé àṣẹ. bàbá ọmọ ìmọ̀mù ní Lẹ́kì wọ́n ló ti mú wọlé àṣẹ lọ. ó ti gbà ó ti gbà ó ti mú wọlé àṣẹ. ṣéwú àfíìsì ní Lẹ́kì bàbá onígbàdúrà mi. ó ti gbà ó ti gbà ó ti mú wọlé àṣẹ. ó ti gbà ó ti gbà ó ti mú wọlé àṣẹ. ó ti gbà ó ti gbà ó ti mú wọlé àṣẹ. ó ti gbà ó ti gbà ó ti mú wọlé àṣẹ. ó ti gbà ó ti gbà ó ti